fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run wa kó wọlá ọjọ́ òní tí ń ṣe ọjọ́ Jímọ̀ níbí Ọlọ́run wa kí ó ṣe oore ajẹ́njẹ́ tán fún ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run wa kò ní dá wa láàmú. Mo post àwọn kankan nípa àwọn outcome díẹ̀ nínú àwọn outcome ìpàdé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní ètò wáyé ní Town Hall Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ àná. Ìyẹn ti kúrò ní tuntun lójú àti létí gbogbo ẹni tó bá jẹ́ pàtàkì nínú ìlú Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ ọmọ gidi tó jẹ́ ọmọ rere Ògbómọ̀ṣọ́. Ọjọ́ tí èmi pẹ̀lú yín tàti jọ mọ̀ ní tipẹ́tipẹ́ bí ọjọ́ náà lọ́jọ́ ìpàdé Ògbómọ̀ṣọ́ parapọ̀ lágbàáyé pátápátá. Ó ṣe ní láàánú púpọ̀ jù wípé kò dàbí ti tẹ́lẹ̀ mọ́, torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá láti ẹ̀yìn odi, àwọn dẹ̀ tún wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n wá láti ìlú òyìnbó tí wọ́n wá sílé, tí gbogbo wọn náà tí wọ́n sì di gègé àti ìwé mú láti pé wọ́n fẹ́ kọ àbájáde tí àbájáde níbi meeting, torí tí àwọn náà bá délé kí wọ́n lè rí nǹkan tí wọ́n fi jíṣẹ́ pẹ̀lú gbogbo bí ṣe ń lọ. Ọlọ́run tó wá bá wa ṣe nìsí ni pé a ti wà lórí ẹ̀rọ alátagbà tó yẹ pé bí a ti ṣe ń sọ bẹ́ẹ̀ ni gbogbo ayé ń rí wa. Láti ìgbà tí a ti máa ṣe ìpàdé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní ohun tí ìlérò wípé àti ìṣe ọ̀kankan tó fẹ́ dàbí èyí tó báyàn lójú jẹ́ tó sì báyàn lọ́kàn jẹ́ bí tèyí tá ṣe ní àsìkò yìí. Mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. Àwọn kan ń bẹ tó lọ́n fún ní ààyè ọ̀rọ̀ sísọ, àwọn máa ń pè wọ́n ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn kan sì ń bẹ tí Ọlọ́run fún wọn ní ààyè pé kí wọ́n jókòó kan gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn bá sọ tí wọ́n ní analysis lé lórí. Àwọn eléyìí la máa ń pè wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n fi máa sọ ọ̀rọ̀ èèyàn. Àwọn kan sì ń bẹ tó yẹ pé Ọlọ́run fún wọn létí gbígbọ́ ni, wọ́n lè má ṣiṣẹ́ tán nǹkan tí wọ́n bá ṣe. Àwọn yẹn la máa ń pè ní gbọ́rọ̀gbọ́rọ̀. Mo fẹ́ kí àwọn igun mẹ́tẹ̀ẹ̀ta ibi tí Ọlọ́run bá ní kún ká bára wa, ẹ jẹ́ ká lò fún dáadáa, torí pé kí ni, kò sí nǹkan tá a bá ṣe láyé tí a ò ní kẹ́san rẹ̀. Ìbéèrè mi sí gbogbo àwọn tí wọ́n jẹ́ kọ́mítì fún parapọ̀ àgbáyé lápapọ̀, ìbéèrè mi sí ọ̀dọ̀ wọn báyìí tí mo bi wọ́n léèrè ni pé ṣé àṣeyọrí ń bẹ níbi ètò ìṣẹ̀lẹ̀ ètò kọjá yìí? Àkọ́kọ́ jùlọ mi tẹ́tí mọ̀ pé kò sí nǹkan tí ń já àṣeyọrí gidi tó wúyàn lórí níbẹ̀. Òun ni wípé ẹ ṣe ìpàdé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ààyè ibi tá a ti máa ń ṣe. Ó wá jẹ́ wípé ẹni tó ní ìlú àti àwọn olóyè rẹ̀ wọn ò sí ní orí ìjókòó pẹ̀lú yín. Ẹ wá mọ̀ọ́mọ̀ fi hàn gbogbo ayé wípé ẹ ti dá igbó sí méjì, pé ibi tí ẹ̀yin wà ó nìyí. Tí kì í bá ṣe pé bóyá ẹ bá dá igbó sí méjì, ẹ mọ ìhà tí ọ̀rọ̀ Yunusa tó kọ sí ọ̀rọ̀ tó wà ní ìlú, ẹ wá ń pè wá sí òde tí ẹ ti dájọ́ fún ní ọjọ́ tó ti pẹ́ pé bàbá yìí ni ẹni tó ní ìlú gangan, ó ń gbọ́ káàkiri ni. Ẹ ò lọ rí báwọn ọ̀fíṣálì pé ìjọba yìí o bá a ṣe máa ń ṣe akàtúnìkàrán yín létí ni, ìwé bá a ṣe fẹ́ ṣe nìyí. Ẹ ò lọ rí fún wọn ní ìwé kankan ọ̀fíṣálì pé ẹ fẹ́ ṣe ìpàdé. Èyí ni pé à ń tẹra ẹni ní ojú. 'ojú mọ́lẹ̀ wípé a ò já mọ́ nǹkan kan. Mo fẹ́ kí àwọn igun mẹ́tẹ̀ẹ̀ta ibi tí Ọlọ́run bá ní kún ká bára wa, ẹ jẹ́ ká lò fún dáadáa, torí pé kí ni, kò sí nǹkan tá a bá ṣe láyé tí a ò ní kẹ́san rẹ̀. Ìbéèrè mi sí gbogbo àwọn tí wọ́n jẹ́ kọ́mítì fún parapọ̀ ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní ààyè ibi tá a ti máa ń ṣe. Ó wá jẹ́ wípé ẹni tó ní ìlú àti àwọn olóyè rẹ̀ wọn ò sí ní orí ìjókòó pẹ̀lú yín. Àwọn kan sì ń bẹ tó yẹ pé Ọlọ́run fún wọn létí gbígbọ́ ni, wọ́n lè má ṣiṣẹ́ tán nǹkan tí wọ́n bá ṣe.
tí kò bá jọmọ́ pé à ń tẹra ẹni lójúmọ́lẹ̀ pé kò jámọ́ kankan. Kí láàbùrọ̀ mọ́ parọ́ fún ayé ká mọ́ fi nǹkan bojú láti wípé ká mọ́ sọ wípé a wà pẹ̀lú ọba àmọ́ kan wò kún pẹ̀lú ọba tí ó jẹ́ pé irọ́ la pa. Téèyàn bá sì sí pẹ̀lú ọba ó sí pẹ̀lú ìlú, torí pé tí ọba ti sí pẹ̀lú ọba ní ọba tí bá ń ṣe dáadáa dírú ti bàbá wa ọba wa Ghandi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ kẹta, kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Èyí tèmi wí níwọ̀n bá wọn ṣe wà nínú stúdíò nínú ìsọ̀n nǹkan tó ń sọ yìí, ìjà pẹrẹpẹ ṣàpọ́nlé fún kábíyèsí ó yọ níbẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ tó fi débi tó fi parí. Àwọn ibi tí ọ̀rọ̀ bá lè kànlẹ̀kànlẹ̀ kan kọ́mọ́kẹ́ mọ́sálàyé wípé sọ̀rọ̀ wípé ọba wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, àmọ́ kìí ṣe kàpọ́n nítorí pé ẹni tí ń sọ fúnra ara rẹ̀ ò ní àpọ́nlé fún nǹkan tí ó sọ débi pé tí ó fi wú lórí, tí ó fi wú àwọn tó wá jẹ́ bí àwọn lẹ́yìn, ó fi wú wọn lórí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni, mo fẹ́ kó gbogbo rẹ̀ papọ̀ lódìdí, mi ò lè sọ tán, ọ̀rọ̀ tó padà máa wáyé lórí rẹ̀. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí ọ̀rọ̀ yìí, ẹni tó bá tabá ẹjẹ́ kọ́ lórí tó bẹ̀ ṣe ni. Aláwọn èèyàn tó wà lókèèrè wọn ò wálé, wọn ò wá ṣe nǹkan sílé. Ṣé ẹ lè máa ṣe nǹkan báyìí kó wú ẹni tó wà lókèèrè gbogbo ń fẹ́ wá ṣe nǹkan nínú ilé? Ṣé pé administratively mi ò rí bí tí ẹ̀rọ ti lè rètí yín. Administratively wàláhì mi ò rí tí ẹ̀rọ ti lè fi rètí yín. This is digital age. A ti kú ní wípé bó ṣe wù wá la ṣe lè ṣe nǹkan wa, bí ìlú bá ṣe lọ bó ṣe gbà ló ṣe ká ṣe máa ṣe, tá fi lè ní àṣeyọrí gidi nínú gbogbo nǹkan tá bá là ń bá ṣe. Ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀, mo fẹ́ fi àfiwé Ògbómọ̀ṣọ́ parapọ̀, mo fẹ́ fi àfiwé wọn wé sector méjì, most especially méjì jù mo fẹ́ fi wé ní Nàìjíríà tó jẹ́ problem wa ní Nàìjíríà. Sector alákọ̀ọ́kọ́ ní NYSC tó ló ti dáyé sí èyí tí mo fẹ́ dákọ̀ yìí. National Youth Service Corps, aim and objective rẹ̀ has it not been defeated láti pé kí ọmọ Ọ̀yọ́ kó lọ rí sáàbù ní Maiduguri, tó bá wá rí kó bá sáàbù dáadáa níbi kan lè bá fún níṣẹ́ níbẹ̀ kó mọ́ ṣiṣẹ́, ká lè bá interwove, ká lè bá wọnú ara wa. Láti pé kí ọmọ Maiduguri kó wá sí Èkó kó wá ṣiṣẹ́, tọ́lọ́ kó wá sáàbù, tí sáfíìsì ẹ̀ tó bá wá ṣe dáadáa bó ṣe yẹ kán gbà ṣiṣẹ́, ká interwove láàrin ara wa. Product wo wá ni a rí tí NYSC tó gbé jáde tó fi encourage ọjọ́ iwájú àwọn ọmọ wa àbáwá gangan ní Nàìjíríà? So every year we are spending trillions upon trillions on worthless sector tí kò worth it. I never see where it works. Ẹ kàn dá sọ táwọn ọmọ fi jọ́ọ̀kì sí wọn lọ́rùn ni, ẹ̀dẹ̀ ń kó búùtù sí wọn lẹ́sẹ̀ pé kán mọ̀ tẹ akèké mọ́lẹ̀, kán mọ̀ ṣe kíní mọ́lẹ̀ ni, ẹ̀dẹ̀ fún wọn láwọn aláwọ̀ sísẹ́lẹ̀ fún wọn. Kí ni padà já sí? Kí ni impact lára àwọn ọmọ tó lọ rí sáà? Kí ni nǹkan tó jẹ́ impact lára òbí pọ́nmọ́ tó lọ rí sáà? Ẹ wá dúró nǹkan tí àwọn òbí ọ̀sán pọ́nmọ́ wọn fẹ́ lọ rí sáà. Ìtàn fẹ́ fún wọn pé aláwí tán fẹ́ fún wọn gan, àwọn òbí ti spend more than that kó tó di pé ọ̀lọ́ rí sáà. Aláwáǹsì orí burúkú tẹ́túlẹ̀ fún wọn gẹ́gẹ́ tó bá tó fún wọn láwọn aláwáǹsì sí ẹ tí ọmọ ọba tó lóbi gidi tí ó tún kún wọn lọ́wọ́ láti pé kí ó lè bá sáàbù dáadáa. Àwọn ọmọ wọn ti bí dẹni tó ń tẹ̀yí ká òfò tó wà fraudulent. Àwọn èyí tí ẹ bá lè sọ ìgbọ́n bá lè ṣe yẹn nínú àwọn tó jẹ́ bí obìnrin, wọ́n ẹ̀ àpòyà sí gbòòrò nígbà tó ti mọ̀ pé àwọn òsì nílé mọ́ àwọn tí wà lẹ́yìn òdì, kò sí nǹkan táwọn òbí ṣe. Kí wọ́n á ní outcome NYSC kí ló mú jáde fún wa? Worthless project tí gọ́ọ̀mẹ̀ntì tán náà wọlé lórí láti 1973 tán ti establish.
You've never seen anything worthy lára wọn. Orúkọ ni. The second one, I can go on and on lórí ọ̀rọ̀ NYSC, but the second one, jẹ́ ká sọ̀rọ̀ lórí National Orientation Agency. This is a body tó yẹ kó lè jẹ́ pé kó lè bá múra wa, súnmọ́ra wa. Ìjọba fẹ́ ṣe nǹkan báyìí. Ìtumọ̀ tí ìjọba fẹ́ ṣe nǹkan báyìí ni pé kó lè bá rí báyìí, kó lè bá rí báyìí, kó lè bá rí báyìí. Kí ni nǹkan tẹ́yìn náà gbà lérò nípa rẹ̀? Èèyàn aráàlú, ká fi hàn àwọn aráàlú, káràlú ọgbọ́ kí wọ́n rí. Dẹ̀ nígbà tó bá délẹ̀ tán, kò ní bá wọn lójijì mọ́. Ṣé mọ̀, why are we having problem religiously ní gbogbo nǹkan tẹ́yìn tá ń ṣe? Torí pé Ọlọ́run ọba tá a bá fẹ́ mọ̀ sìn yí gangan a ò mọ̀. Tí a ò bá rí, a ò feel sign rẹ̀ nínú àwọn nǹkan tá ń ṣe, nínú àwọn nǹkan tó dá láàrin wa around wa, sí a ò feel sign ní pé this is not magic. Ẹnìkan ní control life àwọn nǹkan tẹ́yìn tá ń rí yìí. Ṣé kò tó kó pé inner us láàrin ara wa, can you believe that there is no any deity to be worshipped than Almighty God that created every being? Àtẹ̀ntí ọ̀fọ̀ ara rẹ̀ gbẹ́ èrè tí ó sọ pé lòun sìn tó pè lọ́nà wọn. Then Ọlọ́run tó fara pamọ́, ó ní kọ́ wọ́n sí deity rẹ̀ yọ́dẹ̀ mọ̀ gbàdúrà rẹ̀ láti ilẹ̀, ìwọ gan náà lè tún máa jà pé ìtọ́lọ́run náà ló ń ṣe. But èyí tó jẹ́ ìwé tó burú jù ní pé gbogbo nǹkan tẹ́lẹ̀ à ń bá ṣe láyé tí ọba mọ̀ nǹkan tí máa ń ṣe àánú ni. Let me give you one small illustration. Olórí ṣiṣẹ́ nílùú òyìnbó, ó kówó jọ, ó ṣe gbogbo ẹ̀. Ọlọ́run mọ̀ fúnra ara rẹ̀ ní òfin ẹ̀mí wípé kó mọ́tò wà ní òfin kọ́ ẹni kò wá kò sí lára ẹ̀. Ó wá kówó jọ wá dé sí Nàìjíríà. Ó ṣe dédé ìgbà táwọn ọmọ Nàìjíríà ń lo Hummer Jeep. Ó wá sọ pé Hummer Jeep ló wẹ̀ láti rà. Ó lọ sí company Hummer Jeep. Ó béèrè pé èlò ni EG wọ́n ní 35 million. Account yẹn gangan 40 million ló ní. But because you want to showcase yourself pé you have arrived, ó ṣetán, ó bọ́ sínú ọ́fíìsì wọn. Ó offer àwọn ní 35 million. Wọ́n ní kó jáde wá kó wá pick ètò bá wẹ̀ nínú mọ́tò. Owó ọ̀kan tó wà láàrin, ó lè tó wù ẹni, ilé ìlú wù mí, wọ́n fún ẹ ní kọ́kọ́rọ́ rẹ̀. You've paid already. Wọ́n ti ṣe documentation lórí bó ti ṣe àti wọ́n ṣe gbé jáde, wọ́n sì wá service nǹkan kan wọ́n mú kó jáde. Ó gba kọ́kọ́rọ́ láti wọnú mọ́tò. Ó wá wọnú mọ́tò yìí, ó wá start mọ́tò yìí. Ó yọ kúrò ní handbrake. Ó wá fi sí drive. Ó tẹná, ó wá accelerate. Ó wá gbéra gbíìm, ẹ mọ̀ pé mọ́tò tuntun. Ó wá tún lọ rí rọ́ọ̀lù Hummer tó wà níwájú. Hummer tí wájú ẹ̀ náà wá lórí rọ́ọ̀lù tí ó wà níwájú tiẹ̀ náà. Meanwhile ti tààrin, ó ti bàjẹ́ lẹ́yìn, ó sì ti bàjẹ́ níwájú. Èyí tí wọ́n kọlù, gbogbo gíláàsì àti gbogbo ẹ̀yìn rẹ̀ ti fọ́. Èyí tó fi kọlù yàn, òun náà ti fọ́ ní gbogbo wájú tí mo radiator rẹ̀. Example làmú wa. Ẹ dákun torí Ọlọ́run, yóò wọnú lé lọ gba rìsíìtì, yóò àsìláàtì mọ́tò yóò gbóhùn lọ. So possible. There is tendency wípé gbogbo nǹkan tó san kalẹ̀ yẹn tí ò ní rí kọ́bọ̀ mú jáde níbẹ̀, tí ó lè tún padà tó jẹ gbèsè ní ìlú owó tó kó kalẹ̀. That is what life is all about. Tí èèyàn bá mọ Ọlọ́run kó tó sin Ọlọ́run. Gbogbo nǹkan tí èèyàn bá mọ̀ tó bá ti lọ rí invest lé lórí, yóò padà kábàámọ̀ rẹ̀ tó bá yá. Gbogbo nǹkan tí èèyàn bá mọ̀ bá ti ṣe ń ṣe tó bá lọ rí ṣe investment, tó bá lọ rí invest lórí kìíní yẹn, yóò padà jẹ́ ní investment yẹn. That's what it takes. Even in worship, in so-called religion, and every angle of every religion, be it a Muslim, be it a Christian, be it a traditionalist, tí o bá mọ ìlànà rẹ̀, wà á mọ dára rẹ̀ láàmú ni, yóò dàbẹ̀ ní tó kówó jọ tó lórí ra Hummer Jeep tí ó mọ̀ wà tó lórí kọlu ètò iná sí tó dára tó gbogbo tó kójọ báyìí, gbogbo tó padà lóhun ṣe yóò di òfò.
mọ́ lọ́wọ́ ni. That's what it takes about life. That is what it really takes about life. Look me ìgbà tó bá ti gbẹ̀gbẹ̀ tó bá ṣe tó bá ti lórí invest lórí wà padà jẹ́ bí wọ́n ni. So mo ti mú example méjì wá lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ lórí sectors méjì tó jẹ́ federal government tí kò wà productive. It's not productive at all to the nation. Just like that, I'm sorry to say, with pains in my heart, Ògbómọ̀ṣọ́ parapọ̀ is not productive to Ògbómọ̀ṣọ́. Kò sí nǹkan kan tán ṣe fún Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá ní mo condemn it totally because it is an average. Tí kò sí reckon with. Ẹ fẹ́ kí n fún yín percentage. Okay. 22.5 over 100. So to get any rate. Why that 22? In the enjogo, enko, endidi. Attendance, no you can do 22. That's my Bible. Aside from that, tell us a project. Tell she a bit a champion. Lórúkọ Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ẹ̀yin náà wá ṣe bí àfọ̀mọ́. Gbogbo project àwọn kan bá ti ṣe ló tó máa ṣe kíni pé ìbáná lẹ́wà tún wọ́. Àwọn náà máa bẹ́wà yẹn méjì mẹ́ta. That is the end of the story. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń ká jáde títí wọ̀ ọ̀dá kíní kan ọ̀dá láàrin Ìbàdàn sí kíní kan láàrin Gàmbàrí s'Ògbómọ̀ṣọ́ láàrin kíní kan sí kíní kan láàrin odò ọba Ògbómọ̀ṣọ́ ibi tí pọ́blẹ́mù wà sí ṣé lónìí ni àbí lánàá ni àbí jẹta ló ti wà bẹ̀bẹ̀. Kí ni effort Ògbómọ̀ṣọ́ parapọ̀ lórí rẹ̀? Mo ti mú ìtàn kan wá tí mo sọ fún yín pé màálù, ẹṣin àti ológbò lọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Tíyàn tí tó bá fi mú tí màálù bá fi ní kọ̀ọ̀kan òun ni wọ́n padà fi rúbọ o. Tó bá ní tí ń ṣẹlẹ̀ ọ̀kan wọ́n padà fi rúbọ. That is exactly what I'm saying. Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọn ò ní accountability at all from day one till now. Gbogbo àwọn tí wọ́n máa ń yàn síbẹ̀ tán máa kó ń bẹ̀ tán máa kó lórí accountability náà fi máa ń yọ gbogbo tó bá fẹ́ yọ. Àmọ́ wa àmọ́ bó ṣe náwó wa a ò ṣe kíní a ò ní minutes. Can just imagine AGM meeting, end of year general meeting tí yóò wáyé once in a year. Ẹ wá fẹ́ fi 2 hours 3 hours ẹ fẹ́ fi ṣe ẹ tó fẹ́ ṣe cultural display possibly ẹ tó ṣe mẹ́nu. Who is deceiving who? Nígbà tí yóò bá sanwó tíkẹ́ẹ̀tì all the way from United States of America, I don't know how much it worth now. Láti UK, láti Japan, láti anywhere. Tí wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá jókòó 3 hours. After these 3 hours, they have nothing to take home rather than program. To see katafe jókòó tafe lórí look at what happened in the Credo Carnival tan ṣe. Mo fi Ọlọ́run ọba búra fún yín láti ìgbà yẹn immediately tan ṣe carnival yẹn láti ojú agbo carnival yẹn làwọn èèyàn ti plan against the next carnival to come because they have seen the youthfulness of that carnival. Even including those tí wọ́n bẹ̀rù àwọn tó ń fún wọn ní jíjẹ múmu pé tán bá gbọ́ pa wá sí inú wọn ní dùn ẹ dákun ẹ má ya fọ́tò lọ́dọ̀ mi ẹ má jẹ́ kẹ́ nínú ẹ má gbé fọ́tò yẹn débi ajókòó pẹ̀lú àwọn ènìyàn ìdákun ẹ má ya ẹ ya àwọn sísáìdì ẹ jọ ẹ má jẹ́ kí n jáde nínú fọ́tò tó ń pẹ́ ká má jẹ́ káwọn jáde nínú fọ́tò kì í ṣe torí nǹkan kan torí wọn fẹ́ káwọn olówó àwọn tó ń fún wọn ní jíjẹ múmu wọn fẹ́ kí wọ́n rí wọn. Táwọn náà sọ pé this is fantastic. This is something that Ògbómọ̀ṣọ́ parapọ̀ was supposed to have been the first platform tó ti yẹ kí ìròyìn kó ti wáyé. Káwa máa run here for 1 good week. Kí àwọn èèyàn kan wá máa wá bí summer, kan wá bí holiday, tó wá sọlúdé nílé
màá lo ọ̀sẹ̀ kan nínú holiday mi l'Ógbómọ̀ṣọ́ àbí màá lo ọjọ́ méjì nínú ọjọ́ méjì yẹn níbẹ̀ náà ni kíní wà, níbẹ̀ náà ni meeting wà, níbẹ̀ náà ni report wà, níbẹ̀ náà ni suggestion ló ti wáyé. Ẹnìkan suggest, ẹnìkan kún, ẹnìkan mo support, ẹnìkan lè lé yàrá lọ́tọ̀ọ̀tọ̀ táfijọ́ arrive lórí pé ẹgbọ́ ẹ̀yìn committee ẹ lórí ṣiṣẹ́ lórí ìkàbá ẹ̀ committee wò lẹ́ni lórí kíni overall kíni wọ́n ń ṣe committee lé lórí. A pè ní Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹkún wá fẹ́ nail ara yín ẹ wá pè ní worldwide. Àwọn executive yín wá mọ l'Ógbómọ̀ṣọ́ nìkan tí wọn ò rí náà ríta tómi nínú wọn gan tó ẹgbẹ́ taná sọ́bẹ̀ nílò nínú fóònù. So it is not connected to the world láti mọ kí ni ń lọ kí ni ń bọ̀ kí ló yẹ ká ṣe kí ni ò yẹ ká ṣe kí là ń ṣe nínú community ìyẹn ò sí níbẹ̀. Wọ́n á jáde àwọn amú pẹ̀lú oúnjẹ bá jáde báyìí fún àwọn fi ń fún wa ní financial report yóò jù báyìí lọ. Wọ́n fún wa ní report òǹgẹ̀ náà ojú sì ń gbà wá tì. Ọ̀kan nínú àwọn bàbá wa náà tó wá fi wá pé report kọ́ lélẹ́ yìí ti sẹ́ni fídíò yẹn ti rí torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ I used to bó ṣe máa ń rí lára mi ni màá kàn jáde màá sọ̀rọ̀ wúwúwú kí ní kan báyìí ṣẹlẹ̀. By the time tábà ní ká mọ̀ ṣe báyìí ẹlòmíì ó ti rí fact lórí nǹkan tí mò ń sọ òun náà ló tún ṣẹ̀ṣẹ̀ máa ràn mí lọ́wọ́ láti mọ̀ sọ fáwọn èèyàn pé tọkùnrin yìí sọ òótọ́ ni kódà mo rí níbi báyìí mo gbọ́ níbi báyìí. Nobody is ready to listen because already on my platform it's okay lágbàdá irọ́ ló ń pa irọ́ ló ń pa irọ́ ló ń pa. So now I am going to send you what I really want to discuss on. Tí gbogbo yín kẹ́ mọ̀ wo orí irọ́ tó ló wà rí ń pa. Wọ́n give reports níbi reports tí wọ́n ti give ìtọ́jú sheet of paper báyìí. Títí mi tí wọ́n ti ẹ̀kọ́ igan tó fẹ́ náà mo tó kọ́ kí ní ẹ̀ jáde ó ní halfway mo kọ́ jáde nínú ọ̀rọ̀ tí mo gbọ́ tí mo kọ́ jáde tán give report mi lórí. Ẹ wá tún mú àwọn cultural dancers wá dé yìí rí wọ́n tún wá ṣe gbogbo nǹkan náà fẹ́ sọ ilé tó jókòó discuss níbẹ̀ ìsọ̀tẹ̀ gbogbo àwọn programs tó yẹ kó lè wà fún ìlú is age. Ògbómọ̀ṣọ́ parapọ̀ ti wà age kọjá pé àwọn náà ní ẹsẹ̀ wà máa tail round láti máa béèrè pé bóun ní nǹkan ṣe fẹ́ lọ because they got the opportunity tipẹ́tipẹ́ látara àwọn tó wà lẹ́yìn òdì àtàwọn ẹlòmíì tí wọ́n dé láti ẹ̀yìn òdì tán padà wá s'Ògbómọ̀ṣọ́ tán wá settle down tán wá retire sílé. I was in my office sometimes ago. One of the outstanding journalists sọ pé is doing well ní Lẹ́kọ̀ọ́ níbẹ̀ tó jọ ọmọ Ògbómọ̀ṣọ́. Ọjọ́ kan ìmìnira jọ ń sọ̀rọ̀ lábá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ sáré Ibrahim Taiwo pé tó bá rí bẹ́ẹ̀ wọ́n ti sọ ní dumping ground tó ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí mọ̀ ìyàgbélé lórí tán ṣe gbogbo ìkànnì ní lórí tẹ́. Ògbómọ̀ṣọ́ padà pè é wọ́n lè sọ pé kí lọ́kàn wọn yes àìlè wí bẹ́ẹ̀ ọ̀ ẹ̀ wí bẹ́ẹ̀ pé kí lọ́kàn yín pẹ̀lú ẹ̀ but ẹ bá fẹ́ give history nípa Ògbómọ̀ṣọ́ people like them who has made name fún ìlú Ògbómọ̀ṣọ́ bí ọ̀tí ẹ̀kọ́lé kalẹ̀ fún yín bí ọ̀tí ìgbélé iṣẹ́ kalẹ̀ fún yín it has been in record wípé nínú àwọn tí wọ́n fi ẹ̀mí wọn kalẹ̀ fún Nàìjíríà ọmọ Ògbómọ̀ṣọ́ kan bẹ nínú wọn tá ń pè ní Ibrahim Taiwo kódà ibi tí wọ́n sin sí nìyí to be able to give him that honor. He was asking me pé bó ni ó sì wá ń bẹ that mo bá lọ kí n ya fọ́tò rẹ̀ kí n òun so that he was going to talk about it. Ní ọ̀dà sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ló parí sí. We never honor our heroes nígbà ìṣe wa. Àwọn àgbọ̀ sábẹ́ àwọn heroes yẹn láti lè máa fi ṣe one or two things. If I can remember about around 3 years or so, for 3-4 years or so, if I can still remember, that was a meeting with Ògbómọ̀ṣọ́ parapọ̀. Níbi tán gbé tí ń celebrate àwọn bàbá wa Benjamin Adékúnlé. Ewúrú àwọn fọ́tò tí wọ́n ṣe, ewúrú àwọn stories tí wọ́n sọ. Ẹnìkan kan dédé jí láàárọ̀ tó kọ́kàn fi kàkà just write this thing lọ́yà ètò ìlọ́jọ́ print ẹ̀ jáde jẹ́ kí wọ́n gbé nǹkan jáde. And you are forgetting that ẹ̀yin ṣe láàrin ara yín ni ẹ̀dùn ní òtún padà bá yín wò. Just like this report you are giving to everybody tó yẹ pé ó ń dojú tìyàn.
less than 24 hours tẹ́ fẹ́ ṣe meeting yẹn lẹ́ẹ̀ tó ń sọ fẹ́ni tó nílùú ẹ tẹ lójúmọ́ lẹ́nà ẹ wá lọ́mọ kan rìn ọba àfin kò ṣe ní rọ́bà àfin kò sí kankan tí gbogbo yín fi lè wẹ̀ tẹ́ fi lè mọ́ wípé nǹkan tí Yunusa ṣe lógún mọ́ sọ pé ẹ òkun lọ́wọ́ kò sí kankan yẹn tẹ́ fi lè wẹ̀ tẹ́ fi lè mọ́ wípé nǹkan tí Yunusa tó ń ṣe nílùú wípé ẹ òkun lọ́wọ́ kò sí kankan tẹ́ fi lè including the Christians, the Muslims and the traditionalists tó wà láàrin yín. If you really respect the institution, tẹ́ bá respect the institution tó make yín tó dẹ̀ make Ògbómọ̀ṣọ́ kò yẹ kí Yunusa ó jókòó pẹ̀lú yín náà. Ẹni tí ń bú ọba yín tó jókòó pẹ̀lú tó ń bú yín tó openly ọba tó mú project wa tí ẹ̀yin Ògbómọ̀ṣọ́ parapọ̀ náà ti tún máa fọṣọ ẹ̀kọ́ ọmọ ìlú báyìí ní project ti ṣẹlẹ̀ báyìí nílùú wa ni tẹ́tù máa fi yan gan tó wá fi ta yín tó wá tó fi ń bú ọba. Ẹ wá tó celebrate ẹ̀hún lẹ́gbẹ́ kó jókòó pa á jókòó pẹ̀lú yín. Who is fooling who? Ẹ máa ń sẹ́yìn sọ fún wa pé àwọn Ògbómọ̀ṣọ́ that was a time to I say something about Ògbómọ̀ṣọ́ parapọ̀ on this platform. Mo ti kọ́kọ́ sọ̀rọ̀ wọn nípa ìyóra ẹ̀yìn tẹ́ wà lóyún òde dákọ̀ ìṣàánú wa wọ́n pé wọ́n ẹ̀ súnmọ́ra wa ẹ̀ ṣe you did not listen to me. Ìgbà tó tún yá mo tún gbé jáde pé àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọ́n disassociate ara wọn pẹ̀lú gbogbo nǹkan tí Yunusa tó ṣe kálẹ̀ káàkiri àyè bó ṣe pé kábíyèsí lẹ́jọ́ I read it out here on my channel wípé ó ti disassociate ara wọn pẹ̀lú rẹ̀ pé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú rẹ̀ àwọn ọmọ níṣẹ́ tó ń jẹ́ o ẹni níṣẹ́ tó ń jẹ́ ní ìsìlọ́ wájú pẹ̀lú yín ẹni tó nílùú gangan ẹni kọ́ mọ́ wájú kù ẹ ò fún wọn ní ọ̀nà ẹ̀ kọ́ wájú kù tí wọ́n bá tẹ̀ wá second in command is there àwọn abẹ́sẹ̀ àwọn pákí ọ̀tán àwọn alárojẹ bẹ́ẹ̀ lọ láwọn olóyè ìlú tí wọ́n dé tí wọ́n jókòó tí wọ́n represent institution tó make Ògbómọ̀ṣọ́ táǹkì ní Ṣọ̀ún kingdom ẹ ò wá pè wọ́n tí kábíyèsí bá tẹ̀ ní sùúrù tí kì bá sọ̀rọ̀ ẹ ò bẹ̀rù orí ẹ ò bẹ̀rù àpèrè ẹ ò bẹ̀rù tí ń bí ni ẹ ò bẹ̀rù alálẹ̀ ìlú ẹ ò wá bẹ̀rù Ọlọ́run bá tọ́ da gbogbo rẹ̀ tó yẹ pé òun ló yan gbogbo kí yẹn pé kí ni ìdí mo ṣe fẹ́ kọ́ máa rí ní lágbájá ẹ̀kọ́ sì máa jẹ́ ẹni tí ó máa jẹ́ àrólé mi lórí ẹgbẹ́ ẹ wá ń ṣe níṣe pé ń tẹ́ bá ti ṣe wà ní north ẹ̀gbọ́n mi kan bẹ wọ́n Ghana ní ìsìn ọmọ tẹ̀gbọ́ntàbúrò lájẹ́ Abdulrasheed ní ma ti mọ́mọ́ mi orúkọ kan bẹ́ tẹ́ máa fi kí wọn ọmọ gbé dan Alhaji mai takalmin karfe kowa ka taka ya taku ọmọ Alhaji oníbàtà rin gbogbo ẹni tí ọba ti tẹ̀ mọ́lẹ̀ ọ̀tẹ̀mọ́lẹ̀ gbé ni tí kò sí tí ó ṣẹlẹ̀ Ọlọ́run máa mi wò kékeré wá fún I'm being an illustration from what happens to me directly bá tó ṣẹlẹ̀ sí díẹ̀ bí n tí máa lọ́wọ́ bá fi hàn kó láti wọn bá tẹ ìrà mọ́lẹ̀ wọn ó give account wájú Ọlọ́run ẹ má fi pé òun mọ́ ó wá fi wá yí ọ̀rọ̀ padà wá fi pè ní people appreciate people èèyàn àbìdíyàn wallahi and learn a lot from him we are gifted àwọn tó lọ́nà kàtàrà àwọn tó bí wájà bí àwọn wallahi tàbí we are really gifted Ọlọ́run bùn wà lẹ́gbọ̀n we always think fast lórí kẹta wọn ṣe now àwa nílò àwọn institution yẹn tá ń pè ní Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a dé bá àbí tí a ti rí táyìn tí ń tẹ̀lé tipẹ́tipẹ́ tí kálukú náà tó ẹ pé yóò wù wá pé ká wà níbi yóò wà ká ṣe kíní kan constitution wo ló govern Ògbómọ̀ṣọ́ parapọ̀ oṣù mélòó náà fi ń ṣèpàdé ìbò náà ti ń ṣèpàdé ìgbà wo náà pàdé náà sí láàrin ọdún kan náà dẹ́sùn Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní ká máa bọ̀ wá
kankan yẹn kan wọn jókòó at the end of every year kí ni project tẹ́ gbé síwájú tẹ́lẹ̀ ń ṣe. We really want to see it. It wasn't there. Project wo nìyẹn. Àwọn ilé ìwòlẹ̀ kó sí títì tí kìí ṣe tìjà láti lórí sọ fún ìjọba pé ẹ̀rẹ́ wa jẹ́ nǹkan báyìí lẹ́yìn kan ṣe fún nǹkan báyìí lẹ́yìn kan ṣe wà lẹ́tà yín nílùú ló ti wà lọ́dọ̀ ministry. I'm not talking of individuals. Torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀tá ṣe kan individual wọ́n ń ṣe kí ni politically ni àwọn ni wọ́n fẹ́ ká máa wọn ẹ má wọrí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ má wọrí ẹ bá wọn sọ̀rọ̀ ojoojúmọ́ náà fẹ́ káwọn èèyàn wá forí balẹ̀ fáwọn bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti forí balẹ̀ fọ́lọ́n bẹ́ẹ̀ lèèyàn náà fẹ́ kẹ́ wá mọ̀ forí balẹ̀ fún un lórí ọ̀rọ̀ ìlú gan náà òun fẹ́ kó jẹ́ pé òun ọmọ gbọ́rọ̀ wa mú bá wọn pé àwọn bàbá wa yẹ ká lọ bá wọn àwọn bàbá wa yẹ ká lọ bá wọn àwọn bàbá wa yẹ ká lọ bá wọn. At the end of the day they have nothing to offer us. Who can worse this city? Where am I driving to and where am I really going? Ẹ wo report tí wọ́n fún wa dó aríyàn dìde agbọ́ ọ̀rọ̀ nínú crowd táwọn èèyàn ń pariwo àkáǹtì yóò dá kò tẹ́ wa lọ́rùn ẹ sọ fún àgọ́rọ̀ àkáǹtì yẹn sọ̀rọ̀ lórí àkáǹtì yẹn ọlọ́run wa ní kò gbọ́ sí ti president náà wá sọ̀rọ̀ wípé auditor ò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Not my words by his words. Lórí fídíò mi ti post láta náà. Àwa dúpẹ́ fọ́lọ́run pé àwa rí kan nínú bàbá wa tó wá sọ pé rìpọ́tì yóò kì í ṣe rìpọ́tì kí ní ìtìyàn lójú. Ó bù wá kú l'Ógbómọ̀ṣọ́. Ṣé wọ́n àwọn sọ pé ṣé Ògbómọ̀ṣọ́ ti tó ẹ̀ láwọn tó kàwé? Ẹ máa gbọ́ ẹ̀kọ́ statement yẹn. Wọ́n àwọn sọ pé ṣé ní Ògbómọ̀ṣọ́ tó láwọn tó kàwé àgbà tó ní ìmọ̀ lórí kìíní tó pé nǹkan tí àwọn òbí náwó lé wọn lórí kìíní kan lórí ṣe ni ẹni sùn accountability. Finance. That's it. Ṣé òun ní padà fi bú wa? Bí kí ni nǹkan tí a rí lórí ilẹ̀? Wọ́n á fẹ́ kà sí wa létí láti pé kí gbogbo akájọ gbọ́ nínú financial report tí wọ́n mú wá fún wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fi Ọlọ́run bá bẹ̀yìn bí mo ṣe sọ yìí bó ṣe rí gangan ni ẹ o bó bá ṣe ṣe ẹ lọ padà lórí ètò fídíò yẹn kẹ́ lọ rí wò kẹ́ wo bó ṣe present ẹ fún wa. Wọ́n ní income wa láàrin 2023 to 2024 a rí 875,081 naira 84 kobo. Àwa ná ẹ mọ̀ gbọ́ owó tá a rí is 800 and less than 1 million. Àwa ti ná 5 million níbo la ná sí báwo la ṣe ná àwọn ìlú kọmitì olójókòó lé lórí ta ló approve ta ló supervise ta ló rà ta ló tà kí ni receipt document to show this thing that I have done spent. That 5 million naira is not there. So in ta wá fẹ́ bèrè ní ìsinmi pé tá a bá ní 875,000 tá a wá ná 5 million deficit yẹn ṣé àti rẹ́nìkan tó gùn wá ní àbí àti lówó ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó yẹn látọ̀ lórí tọ́nù bọ̀ tá a tó ti ná excessively as above nǹkan tá a kó jọ tí ó tá a bá sọ pé 5 million naira ní ìsìn lápá náà which means pé a ní 800,000 naira ní ọdún kan láàrin ọdún kan tá a wá rí 800,000 naira ní ìsìn a ti ná owó ọdún mẹ́rin a ti ná owó ọdún mẹ́fà àti oṣù mélòó kan lórí 5 million. So gbogbo ń ta kójọ láàrin ọdún mẹ́fà ìlànà ọdún kan ṣoṣo lọ́gbẹ̀ 800,000. Then wọ́n wá tó wá sọ pé tó ná owó kan tí ń ṣe 7,105,900. Ẹ jẹ́ ká béèrè pé which office when how kí ni wọ́n rà síbẹ̀ kí ni wọ́n ṣe síbẹ̀ documentation rẹ̀ àwọn ilé òòlù ṣe kákan sọ lẹ́nu báyà lẹ́ dìde ẹ kó kalẹ̀ mo ti náwó ẹ mọ̀ wọ́rì ẹ ti fi mí ṣàṣojú for 1 good solid years report ta fẹ́ give náà nù within 3 minutes less than 3 minutes ní report àdúgbò tí àwọn èèyàn tán lórí láàbù tán ṣe wàhálà lé lórí láti lórí kójọ. Is that accountability? Àwọn tó wá débẹ̀ wọ́n ní ibì kan
ó tún wo wọ́n ní balance owó lẹ̀ a ò mọ èèlò náà ti ń bá bọ̀ o èèlò ló ṣe kíní o pẹ̀lú ètò wà lókè sẹ́yìn pé deficit ti wà níbẹ̀ o 875,000 to 5 million deficit, money income 875,000, money spent 5 million naira, deficit ti wà níbẹ̀. Okay, so tó wà nínú account ni wọ́n ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ good, èèlò ló wà nínú account tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí mi pẹ̀lú ìkájọ agree pé wọ́n ní àwọn tó ti ná 7 million kan. So how much is really in that account? Say 5 million na sọ̀rọ̀ ọba tí wọ́n ná ni àbí this 5 million is under that 7 million tí wọ́n ní wọ́n ná. Wọ́n wá ní àwọn ní balance 2,598,801. The figure might not be right, but it is 2.5 million naira. Káwọ́ bẹ́ẹ̀ gbàgbé àwọn fractions tó wà lókè rẹ̀. Wọ́n wá ní lẹ́yìn 2.5 million naira yẹn wọ́n tún ti wá ná owó kan níbi kan tó tún fẹ́ fọ́ ní the same office náà ní làwọn tẹnu mọ́ wọ́n ti wá ná 2,230,000 ẹ jẹ́ ká fi sí 2.2 million naira àbí ẹ jẹ́ ká jọ fi sí 2.3 million naira nínú 5.5 million naira tí wọ́n ní ẹni tó fẹ́ gbà ẹgbọ́n tó wíwo ẹni tó fẹ́ gbà tó fẹ́ fi ṣiṣẹ́ ẹ̀dẹ̀ 5.5 ló ń fẹ́ gbà but àwọn ti fún ní àbí báwọn ti ná 2.2 million naira. So ṣé parapọ̀ ń run at a loss or it is profitable? And tí wọ́n bá dà profitable, is it presentable? Ṣé nǹkan tán náwó lé lórí ṣóṣe fojú hàn pé nǹkan tán náwó lé lórí is in order? Tí ó fi encourage ẹlòmíì tí ó fi mú 20, tí ó fi mú $200, $500 tí ó fi ránṣẹ́ sílé pé contribution tèmi náà nìyí lórí nǹkan tó ń ṣe. So at the end of the day, wọ́n á conclude lórí pé a ní ìdí owó gidi gan o, a ní ìdí owó gan àti níbi tá a fẹ́ ná owó sí, torí náà ìrànlọ́wọ́ yẹn wọ́n wá ìrànwọ́ dáadáa nígbà tí ìtọ́ wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ tá ò ní proper accountability lé lórí. Àwa tá a wà nílé problem lé o, àwa tá a wà nílé problem lé, àwa tá a agitate pé kó dodo ọ̀rọ̀ kó fẹsẹ̀ múlẹ̀ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìtàlá wa inú fi ń bí yín ilẹ̀ àwọn tó fi wà nílé ilẹ̀ fi rí wọn mú nígbé kí wọ́n mọ̀ sọ̀rọ̀. Àwa sì ń wà nílé pẹ̀lú fídíò tí mo ṣe ilé mo ti ń ṣe Ògbómọ̀ṣọ́ ni mo ti ń ṣe, mo ti wá festivities àjọ ṣe pẹ̀lú ara wa nítorí kó tó gbé máa padà lọ ṣé kò padà kò disturb it me. I'm into properties, I do my things online. To God be the glory that I know of businesses you can do online. This AI life world now. Tí òun ní jẹ́ dependent kalẹ̀. At your age, no matter how old you are, once you can handle that phone, one or two things will come in for you. Genuine ones are there. You make your research and you get something that will be coming in for you, so that you don't become a full-time dependent. Lórí àwọn èèyàn. Àwọn kan kọ́lé sí Takimbe yẹn. Àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀ in North Carolina, in North America. Look at how beautiful that house is. Ẹ jẹ́ kí mi pẹ̀lú ìkájọ bí ra ẹni kí ni ilé yẹn wà ní ẹ̀fún. Ṣé wọ́n ṣe nílé àlejò ní, ṣé wọ́n ṣe ní ọ́fíìsì, ṣé wọ́n fi rẹ́ǹtì, ṣé wọ́n wọlé fún wọn ní, ṣé wọ́n ṣe kankan lórí ní, kí ni wọ́n ṣe láti fún development wá sí ìlú. Nígbà táwọn tó wà nínú ìlú gan tí wọ́n bá ní foresight lórí nǹkan tí wọ́n ṣe, bó ní ìlú lẹ́yìn kò fi ní condemn kalẹ̀ níbẹ̀. Encouragement la fẹ́ fáwọn tó wà níta. Pẹ̀lú rìpọ́ọ̀tì yìí, ṣé rìpọ́ọ̀tì la lérò báwọn èèyàn mọ̀ a ní ìdí owó ní ìsìn wọn sọ fún ẹgbẹ́ èrò lójúkú táwọn tó fẹ́ náà ewu náà ti parí nínú ẹ̀ ewu ni mo ti parí nínú project. Kí ni project tó fojú hàn? Àwọn àwọn showcase lọ́kàlẹ̀ káàkiri lágbàjá lọ fún wa kí ní tàmàdó ló ṣe kìnnìkìnnì káṣírí ọ̀pọ̀lọpọ̀ orúkọ báyìí tó lẹ́ ń tú. Ẹ jẹ́ ká búra láàrin ara wa pé láàrin wa pẹ̀lú Ọlọ́run tòótọ́ alálẹ̀ ẹ̀dùn kan wọn bí wá léyìí tó bá ipá bá ń rẹ̀ lùjà bá ń ṣe dáadáa pẹ̀lú olù. Àwọn yẹn ń ṣe wàhálà, wọn ń láàgùn, wọn ń dánwó kalẹ̀ wọn ẹ̀ wá ní proper report lé lórí. Ẹ wà tó wọn retí pé kátó wá sẹ̀mọ̀ sọ kí ni nǹkan tá à ń náwó lé lórí gan foundation kí la gbé kalẹ̀ tá a ti wá ra blọọkù méjì tá a ti wá ra blọọkù mẹ́ta. Impact wo ni Ògbómọ̀ṣọ́ parapọ̀ tó ní lórí bá fẹ́ gba state àgbà state ìbò náà sáré sí ìbò wọn sáré sí tẹ bá wá dúpọ̀ àti rí lágbára tí èèyàn bá yan ẹ̀pà fún afọ́jú ìjẹ́ kó nítọ̀ nǹkan wọn súfèé kò fi ní sínú pé ẹni tí wọ́n yan ẹ̀pà fún afọ́jú kò ní sọ pé wọ́n kó òun lẹ́bàjẹ́ tẹ́ máa súfèé ṣùgbọ́n òun bá afọ́jú yan ẹ̀pà
jáde bẹ́ẹ̀ ò jẹ́lẹ́pà. I'm not accusing anybody, but in reality, this is a dance of shame. Pẹ̀lú orúkọ bá ìtàrí tó ṣẹlẹ̀ yìí, ó dojú súyàn, mójú ti báyìí. Look at how the carnival went. Fantastic. Ògbómọ̀ṣọ́ parapọ̀. This is a new era. It's a new generation. Ẹ jẹ́ ká upgrade ara wa. Ẹ jẹ́ ká upgrade ara wa. Bí irú nǹkan tó kàn nínú àwọn bàbá wa ètò sọ. Ẹni tó bá mọ̀ nípa accountability, ẹgbẹ́ṣẹ́ accountancy yẹn lè lọ́wọ́ kọ́ mọ̀ wò. Àwọn tó bá ń ṣiṣẹ́ ní audit firm tọ́jú ọmọ Ògbómọ̀ṣọ́, incorporate them into what we have as Ògbómọ̀ṣọ́ parapọ̀. Wọ́n lè mọ audit everybody during nǹkan tí wọ́n tún lọ. The secretary cannot just be for one single secretary. Then they can something that has to do with worldwide. Any worldwide. Ìyẹn kan ní wàá gbọ́ Ban Ki-moon nígbà ayé ti gan náà nígbà tí fi gbogbo ní secretary general gbogbo àgbáyé gan ẹ̀mọ́ àwọn secretaries tó wà lábẹ́rẹ́ ìtàn máa jọ ṣiṣẹ́. I want to believe that even Ban Ki-moon will use the highest level of secretaries káàkiri àgbáyé than any other United Nations secretary. Tí wọ́n ní láti compose gbogbo nǹkan bá fẹ́ ṣe nǹkan báyìí wọ́n coordinate gbogbo ẹ̀ wọ́n kàn gbé yóò padà edit ẹ̀ pé kékeré yóò sọ yìí yóò kájà ní fàyè. That's what it takes. Àwọn zonal chairman ta ló dáwọ́ rẹ̀ ta ni ò dáwọ́ rẹ̀ láfi mọ́ bá kálẹ̀ àwọn ta ló dáwọ́ àwọn ta ni ò dáwọ́ lórí yẹn kọ̀ọ̀kan yìí ló ní wọlé àwọn olóòwò náà dáwọ́ up to date nígbà táwa fi ń ṣe parapọ̀ dáadáa nígbà tá a fi mọ̀ ṣe dáadáa kì í sí pàlà ṣe dáadáa àti rákòsí àti rírọ̀ ń bẹ̀ ni àti rí kí wọ́n dá kọ́mọ̀ níbi tó fẹ́ náà sí ńlá fi step back a little bit because àti rí impact nǹkan tí ìjú ìjókòó yẹn àti rí impact tó ń ṣe. A ò tí ì ríru impact ní ìyẹn ṣe. It make us to hold on ourselves. I will get ara wa involved directly sínú kìíní yẹn. Èmi ń bẹ̀ wá ní mò ń dẹ̀ rọ̀ wá kẹ́sí ká lọ rí mọ̀ yìí pé tí ọmọ ìyá méjì tá bá wọnú ilé tá bá jáde tá bá fẹ̀yìn síra wọ́n jọ ń tan àwọn lọ́wọ́ ni o. Tó bá délé tó wáyé pé mi ò nígbà débi pé ẹni tí ìsọmọ ìyá wọn fi bá wọn dá sí tí ó fi lè sọ pé lágbájá ìwọ ló ṣe dá lágbájá ìwọ ló ṣe dá débi pé yóò fi wá wáyé bẹ́ẹ̀ wọ́n ti ṣetán láti sọ jíjó dúdú ọ̀rọ̀ fúnra wọn Ọlọ́run sì pẹ̀lú wọn lórí nǹkan tí wọ́n ṣe. So in fairness to God, Ògbómọ̀ṣọ́ parapọ̀ èyí tẹ́ ṣe kọ́lá yìí, it's a dance of shame. It's a dance of shame. Ẹ̀tún ọ̀rọ̀ ara yín ẹ̀tuntun. Ẹ seek advice kálẹ̀ káàkiri. Ẹ dẹ̀ fi orí mọ́ ẹni tó wọ́n fi ṣàṣíwájú yẹn forí mọ́ wọn lẹ́yìn. Àǹfààní àti orí tẹ́ ẹ jẹ níbi bíbà fún aṣíwájú ojú. Àwọn tó ń sọ fún pé mi ò nígbà tó wá sí pé mi ò nígbà ẹ bí wọ́n léèrè pé kí ni impact wọn nílùú. Kí ni wọ́n ṣe? Ariwo ni wọ́n sì kọ́ ni music. Empty barrel ní gbogbo wọn. Empty barrel ní gbogbo wọn. Irọ́ ní gbogbo wọn pàkálẹ̀ káàkiri. Wàláì. Irọ́ ni wọ́n pẹ̀. They just want to get hold of themselves. Kan wà níbi kí gbogbo ẹkùn wọn kálẹ̀ káàkiri ni. Ògbómọ̀ṣọ́ parapọ̀. You have a lot of things to do. Ẹni ẹ̀ wò sí pẹ̀lú Yunusa. We want to believe wípé ẹ̀ wò sí pẹ̀lú rẹ̀. Ẹni ẹ̀ wà pẹ̀lú kábíyèsí which is supposed to be paramount. Ẹ̀yin wo ìbáyàn dùn. Àwọn ogun lè dùn. Pẹ̀lú àwọn mọ́kàndínlógún yẹn wà lọ́dọ̀ wọn. Ẹni tọ́lọ́ ní kò fi sọ́dọ̀ rẹ̀ àti kí gbogbo ẹ̀yin mọ́kàndínlógún yẹn kẹ́ padà sọ́dọ̀ rẹ̀ lẹ́tọ̀ ìrọ́nà lọ. Mo ti sọ kí nìkan fún yín dáadáa. Ẹ̀rọ Adébáyọ̀ ti gbá bọ́ọ̀lù ni. Ẹ ti bàbí ṣe Adébáyọ̀ ni. Wọ́n ti pariwo ọmọ Nàìjíríà ní ọmọ Èjìgbò ní ọmọ Nàìjíríà ní ọmọ Èjìgbò ní ọmọ kíní kankan kan ní. Tógò ló gbá bọ́ọ̀lù fún. Ilé ọba náà ni ilé wọn sì ti ń dáyé ló jẹ́ wọ́n sọ ní Adébáyọ̀ bọ́ọ̀lù kọ́ padà fi gbá ni. Ẹ̀rọ àwọn Adélẹ́yẹ ni. We have a lot of people like that wọ́n pé orúkọ Adé ni àwọn bàbá wọn sì bí kan bí 100 àbí kó mọ́tò ètò bẹ́ẹ̀
but ẹyọ̀kan náà ni ó ṣàgùn sáwà pé adékiní kan yóò sí lára wọn mọ́ ni ẹnìkan náà ni ó ṣàjà wọn lọ́wọ́ ẹni tó já wọn lọ́wọ́ kí ló tà fi ní kún lọ́wọ́ láti pé kálẹ̀ bá succeed. After the installation of Kábíyèsí officially, this is the first. The other one dédé gbà náà wìtìwìtì à ń sọdún wọn fi Kábíyèsí jẹ wọn fi Kábíyèsí jẹ ọpọdún kan tí wọn gbogbo pé ìjẹta ni wọn gbọ́ pa ìjọ ìjẹrin náà gbọ́ pa là ń bá kiri, but this is for real. This is supposed to be an official one. Báànà tí yín dáná láti ṣe gbogbo mọ̀ sọ parapa ìpàtàkó láti fi kún bàbá ẹ̀ lọ́wọ́ lórí 25 years agenda tí wọ́n ní fún un. So ẹ̀yin ò ní plan kankan fún lọ àbí káwọn èèyàn kọ́ lórí mọ́ iṣẹ́ kọ́mọ dáwọ́ wá fún yín àbí kí wọ́n máa gífò lórí rìpọ́ọ̀tì yìí kí lẹ ní lọ́kàn, kí ni nǹkan tẹ ní lọ́kàn. Ṣùgbọ́n wọn sọ parapọ̀ sẹ́ẹ̀tì fẹsẹ̀ lélẹ̀ ní pípẹ́ tábà yan kánsẹ́lọ̀ tó bá tẹ̀yìn lọ́rùn tẹ́ pé wá jókòó lójú ìlú làwà yìí. Kánsẹ́lọ̀ ẹnu ní kọ́ ni wọ́n yàn fún kánsẹ́lọ̀ ọdún ni ṣàtúnṣe ẹ ò níjànú láti pé kẹ́yìn náà lè fi gbá ọmọ ìlú wí. You are not giving out a very wonderful example. Ìkóṣà ní gbogbo wa bọ̀dá wa tó ra mọ́tò wa ẹ̀gbọ́n wa tó ra mọ́tò wa fún yín tó ní gbogbo tó ń la fún mọ́sọ̀ parapọ̀ pé wọ́n mọ̀ lónìí ibo lẹ́fẹ́ wọn gún lọ mítí wà ní Kaduna ṣé ẹ ò sí mú títúrọ̀ adìyẹ ṣé ẹ give report ibi tẹ́ lọ ní Kaduna àbí ibi tí crisis wà láàrin ọmọ Ògbómọ̀ṣọ́ kan sí méjì tí ó sì yẹ kó ṣẹlẹ̀ tẹ́ dá sí èyí tó wà ní dédé góńgó mú yín báyìí tó wà góńgó mú yín báyìí lẹ́ni tí ń mú Kábíyèsí lójú yín kí lẹ ṣe sí lórí. Àbáyọ̀gbà Ọlọ́run ní jẹ́ kẹ́ lura yín lórí mọ́tò yìí níbi àríkò sí mọ́tò náà ni kó mọ́ jẹ́ pé gbogbo táwọn èèyàn bá tún dá láti Amẹ́ríkà ní ṣe ìpínlẹ̀ mọ́ fẹ́ra sí mọ́tò lórí bẹ́ẹ̀fẹ́ sú ní ìsìn ẹni tó bá ti gbogbo yín ní ìsìn ẹni tó bá ti níyàwó ní tó bá ti ní ẹbí rẹ̀ kan tó fẹ́ ṣèyàwó ní èkó ní ìsìn ó ti rí mọ́tò ọmọ ẹgbẹ́ wa ní ẹgbàdé ọmọkún ní ìsìn torí pàdé torí kò mọ́ tán fẹ́ ṣe àti bíyàwó tán fẹ́ ṣe lẹ́yìn ìlú wọn ò rí mọ́tò tó gbé maintenance òkú lọ́wọ́ yìí ẹni tó ṣe Ọlọ́run bá kò ní dínà rẹ̀ ọ̀yọ́ tó wọ́n tó fún lágbára kò ṣe tó dúdú bẹ́ẹ̀ lọ tó dúdú bẹ́ẹ̀ lọ Ọlọ́run bá yóò tún bá fún lágbára tó tún lè ṣe tó dúdú bẹ́ẹ̀ lọ fún bọ̀dí tá à ń sọ ni pé ẹ̀yin tán ń ṣe fún are you good managers? Can you manage it? Can you really manage it? Táwọn onípa àrùn bẹ̀ ti ṣe yẹn I was not even there láti lè witness pé ẹ̀rí ṣe tó ṣe ni. You are looking for donations. Now, about donate, about give reports, you get in billions, trillions, and everything during intervention. We just have to be honest to ourselves. It has a kojayi, okude katu. Ọlọ́run bayo bawa tuntun. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà nínú kó má jẹ́ bẹ́ẹ̀ ni. Ìtàbá sì kọ́ tábà ní àwòṣe ni. Tèmi o, mo sọ tèmi, ni ò ní yé wí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.